أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. أدعوكم يا الله tí ó ṣe wá ní muslim atọrọ àlékún kí a ti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tí a fẹ́ yẹ̀wò ní àárọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé idha ra'aytumul hilala fasumu wa idha ra'aytumuhu fa aftiru. Ó ń ṣe Ọlọ́run ó ń ṣàlàyé fún wa bá a ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan àti bá a ṣe máa ń parí ẹ̀, bá a ṣe máa ń ṣọdún. Ànábì ní bẹ́ẹ̀ bá ti gbọ́ wípé wọ́n rí oṣù ìlétésù tó yọ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀. Ànábì ní tí wọ́n bá tún rí oṣù ẹ parí àwẹ̀ kẹ́ ṣọdún. Ìlànà tí Ànábì là kalẹ̀ fún alẹ́lẹ́yìí tí a fi máa ń bẹ̀rẹ̀. Ànábì wá ní fa in gumma alaykum fa akmilul idda. Ṣùgbọ́n tí ìlétésù yẹn ò bá yọ ní sánmọ̀ tí wọ́n rí ẹ̀ka oṣù tẹ́wàá nú ẹ̀ kó pé tó bá ti pé 30 ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tàbí kẹ́ ẹ parí àwẹ̀ ní ọjọ́ kejì. Ìtumọ̀ eléyìí ni pé inú Ramadan dá wà yìí bílẹ̀ tẹ̀lé ìbáṣú Ramadan 1442 yìí á di 28. Tó bá wá di ọ̀la Tuesday tí Ramadan tọdún yìí máa di 29, àwa wá oṣù. Tí a bá wá oṣù lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí lábẹ́ àwọn aláṣẹ wa tọ́lọ́mọba ní kí ọlá tó fi ṣe aláṣẹ lé wa lórí, bí wọ́n bá wá oṣù tí wọ́n bá rí ní ọ̀la Tuesday, àásọdún ní ọjọ́ Wednesday. Ó túmọ̀ sí wípé ọjọ́ Wednesday ní Ṣàwálù alákọ̀ọ́kọ́. Bí wọn bá wá rí oṣù ní ọ̀la Tuesday, àgbà àwẹ̀ wa á pé 30 ní ọjọ́ Wednesday. Tó bá wá di ọjọ́ Àlàmísì, a ṣe ọdún. Ní ọ̀la la ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ìjọ tí a máa ṣọdún. Ẹnikẹ́ni ò ní agbára, ò ní àṣẹ, ò ní ẹ̀tọ́ kankan láti sọ fún wa wípé iye báyìí ni àwẹ̀ tá a máa gbà lọ́dún nìí. Gbogbo eléyìí tí àwọn kan ti sọ fún wa kó tó ní bá bẹ̀rẹ̀ àwẹ̀, tí wọ́n sọ fún wa kó jẹ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀, tí wọ́n sì sọ fún wa wípé 30 ni àwẹ̀ tọdún yìí, ọ̀rọ̀ inú agboolé tí wọ́n nìyẹn, kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Ó tako Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa, ó tako àṣẹ tọ́lọ́run balẹ̀kẹ́ ọlá tí ó pa wá. Níbo wá la ti ń retí àṣẹ láti mọ̀ bóyá àwẹ̀ wa máa pé 30 tàbí ó máa dúró tá a bá ti dé 29 ní ọ̀la? À ń retí àṣẹ yẹn àti ìkéde yẹn lọ́dọ̀ ẹni tọ́lọ́run balẹ̀kẹ́ ọlá fi ṣe olórí àwa mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ó jẹ́ Sultan Sokoto, President Nigeria Supreme Council for Islamic Affairs. Ibẹ̀ la ti ń retí ìkéde. Gbogbo ìkéde míì tó bá yàtọ̀ sí ẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí, ìkọ̀ àṣẹ tọ́lọ́run ni, ìlòdì sí ìlànà Ànábì ni. Torí pé Ọlọ́run sọ fún wa pé ati'u Allaha wa ati'u Rasul wa ulil amri minkum. Ọlọ́run pa wá láṣẹ pé ká tẹ̀lé láṣẹ tòun Ọlọ́run, ká tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam. Àṣẹ táwọn aláṣẹ wa bá dẹ̀ pa wá ká tẹ̀lé. Ẹnikẹ́ni kò ní àṣẹ míì bó tilẹ̀ wù kó mọ láti sọ fún wa pé àwẹ̀ wa lọ́dún yìí ó gbọ́dọ̀ pé 30. Ẹnikẹ́ni ò láṣẹ láti sọ bẹ́ẹ̀. Bá àfáà kan bá sọ bẹ́ẹ̀, bó ṣe lè wù ká àfáà náà láàmìlà aka tó. Bí ṣéwù kan bá sọ bẹ́ẹ̀, bó ṣe lè wù kó láàmìlà aka tó. Bí mùdírù kan bá sọ bẹ́ẹ̀, bó ṣe lè wù kó láàmìlà aka tó. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ẹni bẹ́ẹ̀ sọ, ọ̀rọ̀ akó ara ẹni, ọ̀rọ̀ agboolé wọn ni, kò kí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn Islam. Ọ̀rọ̀ ẹ̀sìn Islam a máa ń wá oṣù ni. Bá a bá rí aṣọ ọdún, bá a bá rí àáka oṣù yẹn, a pé 30, a sì bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ kejì. Ní ọ̀dọ̀ tiwa ní Àdìámù níbí, ní Àdìámù Memorial Central Mosque ní Kòró Aké ní Abẹ́òkúta, bẹ́ẹ̀ bá ti gbọ́ pé wọ́n kéde
pé Sultan kéde ní alẹ́ ọ̀la pé wọ́n ti rí oṣù, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa kẹ́ wá kí ìrun ọdún. Nǹkan kan ò ní dá wa dúró láti tako ìlànà ọtọlọ́mù àti súnà nàbì. Bí ẹ bá sì gbọ́ pé wọ́n rí oṣù, ó túmọ̀ sí pé Àlàmísì ni a máa ṣọdún nìyẹn. Abẹ́lẹ́ kó má fi tọ́dún yìí ṣe àṣìmọ̀ fún wa. Aqulu qawli hadha astaghfirullah li wa lakum.